My Naija TV ni ẹ máa wo. Azakiru Yusuf ló sọ bẹ́ẹ̀. Ẹ gbọ́ ọmọ ara náà rè o. Fẹ́ni tí o bá mọ̀ mí, mo mọ̀ pé ìwọ tó ń wò mí, o mọ̀ mí sí Díwánù, o mọ̀ mí sí Zikiri. Jẹ́ ń gbé ẹ débẹ̀. Ẹ̀bùn Ọlọ́run tó jẹ́ torí ó pọ̀ lára mi gan o. Maulana Mukutaru Amadu, bàbá mi aláìláni, olólùfẹ́ aláìláni, Yusuf loyalist aláìláni, Yusuf sincere aláìláni. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní táyé ẹ̀dá bá máa dá a máa rí bẹ́ẹ̀. Kò ṣe ní rí bẹ́ẹ̀ dìde lóru kó múra sẹ́bẹ̀. Ramadanu láwa yìí múra sẹ́bẹ̀. Dákun máa jà máa yọ bẹ́ẹ̀ pọ̀ lọ́hùn ẹ̀ agbẹ́bẹ̀. Sí mo tún fi kọrin mo ní gbogbo kò sí ayé mi bá mi fòpin sí. Ìwọ tó ń wò mí yìí sami sọ fọlọ́run pé gbogbo kò sí ayé mi bá mi fòpin sí. Nínú ọdún táwa yìí ò ní ra kó sí. Nínú ọdún tó wà yìí ò ní ra kó sí. My Naija TV sọ fẹ́ ní tójókòó tiẹ̀ kò ní gbọ́mọ sí. Ẹ máa sanwó advert. Sọ fẹ́ ní tójókòó tiẹ̀ kò ní gbọ́mọ sí. My Naija o. Ìrẹ́ rẹ̀ mi jẹ́ ń pè ẹ́ ṣàkíyèsí. Olówó lọ́wọ́ ló ń pè ẹ́ ní kábíyèsí. Olówó lọ́wọ́ ló ń pè ẹ́ ní kábíyèsí. Ìwọ ṣe bí ẹni pé kò sí, wọ́n á dá ẹ sí. Ìwọ kò tiẹ̀ pretend bí ẹni pé olówó lọ́wọ́ wọn ní ta sí ẹ. Ṣe bí ẹni tó ní ìṣòro wọn ò ní dá sí. Ẹ jẹ́ sọ testimony kan. Ọ̀rẹ́ mi kan a jọ lọ sí school ní a jọ lọ sí the same primary school the same secondary school. A jọ ṣe DLI ní Unilag. My Naija lọ́jọ́ tí mo wá ń ru pọ́npọ́n tí mò ń ṣe ní kọ́rọ̀ láti fi support wọn fún mọ́ṣáláṣí. Èmi lọ páàkì mọ́tò mi sí street ìkẹta. Mo ti láṣọ tí mò ń wọ̀ aṣọ àwọn labourer. Ọ̀rẹ́ mi yẹn ó wá ń gun márúwá. Ọwọ́ ajá yẹ̀pẹ̀ síta. Ó wá jẹ́ dédé ìgbà tó fẹ́ drop passenger. Ló bá rí mi. Ló bá ń wò mí. Kò tà sí mi. Torí pé kò rí mọ́tò nídìí mi. Torí pé mi ò ju ẹni tó lè kì í. Ó dúró dáadáa mo rí pé òun wò mí. Èmi mo sọ fún Malam ẹ bu yẹ̀pẹ̀ sí ẹ bá mi bù kó kún dáadáa. With proudness, with happiness. Mo bá gbé sórí ó gbọ́ ṣe bí ẹni tó ní ìṣòro wọn ò ní dá sí. Ìwọ rẹ̀ mi jẹ́ ń pè ẹ́ ṣàkíyèsí. Olówó lọ́wọ́ ló ń pè ẹ́ ní kábíyèsí. Ìwọ ṣe bí ẹni pé kò sí wọn á dá ẹ sí. Ṣe bí ẹni tó ní ìṣòro wọn ò ní dá sí. Tó bá ṣe bí ẹni tó ní ìṣòro tọ̀lọ̀ ń tọrọ owó lọ́wọ́ wọn lówó lọ́wọ́ wọ́n tún máa ṣe pè sí wọ́n tún máa búra sí wọ́n tún máa búra sí wípé kò sí. Ìgbà yẹn ló máa tó mọ̀ pé ọ̀rẹ́ gidi ò sí. Ó ti dé ẹ tún gbọ́ nǹkan sí ẹjọ́ ariwo kọ́ ẹnjìníà. Mo ní fẹ́ gbogbo àwọn tí wọ́n fẹ́ mi fẹ́ mo fi kọrin. My Naija o ẹ̀yin brothers mi ẹ gbọ́ mi dáadáa. Mo mọ̀ pé ẹ̀rí mi lórí version yìí rí fẹ́. Ìtẹ́tí sí lórin wa fẹ́ ni tó bá fẹ́. Ìtẹ́tí sí lórin wa ò fẹ́ ni tó bá fẹ́. Tó bá gbọ́ lẹ́ẹ̀kan oníṣàlàyé fẹ́.
tó bá ti gbọ́ lẹ́ẹ̀kan oníṣàlàyé ìfẹ́ oore ọ̀fẹ́ la rí gbà àwa lọ́lọ́run fẹ́ oore ọ̀fẹ́ la rí gbà àwa lọ́lọ́run fẹ́. my naija o oore ọ̀fẹ́ la rí gbà àwa lọ́lọ́run fẹ́. ó gbọ́ ẹni ń wáre fún mi ẹni ń rore ro mi ẹni ń rore ro mi ọlọ́run bá mi fẹ́. ẹni ń rore ro mi ọlọ́run bá mi fẹ́. ẹni ń robí ro mi ọlọ́run má ṣe fẹ́. torí lórí afẹ́fẹ́ mò ń gbáre mò ń jọ̀là ìfẹ́. ara lórí afẹ́fẹ́ mò ń gbáre mò ń jọ̀là ìfẹ́ o. the choosing ló ń pè mí ọmọ ara ló ń pè mí the choosing ló ń pè mí èmi gan làyàn fẹ́ẹ́fẹ́. táyé ẹ̀dá bá máa da a máa rí bẹ́ẹ̀ kò ṣe ní rí bẹ́ẹ̀ dìde lórúkọ múra sẹ́bẹ̀ dákun má jà máa yọ bẹ́ẹ̀ pẹ̀lú àwọn akẹ́bẹ̀. Adékúnlé Yusufu rẹ̀ ọmọ ara náà rẹ̀ o. torí kí tó kọrin máa júbà fún. kí tó kọrin máa júbà fún. àwọn tó lọ́hùn gbà fún. ẹni dúdú ẹni funfun. káyé má ṣe fún mi bí pa fún bí ẹni Ọlọ́run bá gbà fún. máa dọ̀bálẹ̀ máa tẹ̀ fún bí ó sì tó mi máa gbà fún. torọ́ Ọlọ́run bá ti gbà fún ìbá fẹ̀yàn nínú funfun. ìjọ mú wọn mọ́ mo tẹ̀lé lé ìjọ mú wọn mọ́ mo tẹ̀lé ni mo ṣe kúrò nínú ilé kí n bá lè mèrè tó délé. wọ́n lè mú wọn mọ́ nínú ilé ó dé Mẹ́dínà wọn pọ́n lé má wúwà bí ọmọ àlè. sọ fún wọn pé bí Muhammadin bí Muhammadin bí Muhammadin bí Muhammadin bí Muhammadin bí Muhammadu Rasulullah.